Oriyomi Hamzat sọ fún wa nǹkan tó wà láàrin yín ẹ̀yin àti Funny Thinker àti Babaalado. Bàbá Oriyomi Hamzat tó bá ní nǹkan tẹ́ ẹ ṣe sí ìpamọ́ tí ẹ̀rù ń bà yín pé kí àwọn ọmọ yìí má bàa tú yín láṣẹ. àbínà o bóyá àṣírí ìkọ̀kọ̀ kan bẹ láàrin yín tó fún àwọn ọmọ yìí ní audacity tó ń bí mi nú lórí ọ̀rọ̀ wọn ni pé bí wọ́n ṣe súnmọ́ Oriyomi Hamzat tó bóríyomi Hamzat ṣe kó wọn mọ́ra tó bóríyomi ṣe ràn wọ́n lọ́wọ́ tó bó ṣe já ọ̀rọ̀ wọn kúnra tó bó ṣe kà wọ́n kún tó kò mọ̀ pé maturity wọn ò gbé. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ gbọ́ kí láṣìírí tó wà láàrin Oriyomi Hamzat àti Funny Thinker àti Babaalado tí wọ́n fi àtàkì Oriyomi every time tí ó bá ti fẹ́ ṣe ọ̀rọ̀ ìdìbò fún 2027 yìí. Ẹ gbọ́ kí láṣìírí tó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wà nǹkan kan fìdílé kẹ wá gbọ́ nǹkan tí bàbá wa wí kúnkún èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Oriyomi Hamzat, Funny Thinker àti Babaalado. ṣe ni pé ẹ fẹ́ fẹsẹ̀ yín tẹ̀ ẹ́ lẹ́sẹ̀ lẹ́yìn kẹsẹ̀ rẹ̀ ọ̀kan dànù ẹ fẹ́ jẹ́ kó jẹ gọ́fúnọ̀ ẹ ti rí ní rí i pé tó bá jẹ gọ́fúnọ̀ yóò fún yín ní problem kí ni yóò fún yín because nobody kò sẹ́ni tó ràn yín níṣẹ́ kankan lọ́yọ̀ state ká tó sọ pé Ìbàdàn à ń gbà tí ẹ̀yin méjèèjì bá máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ gbogbo Ọ̀yọ́ state ẹ ti gbàgbé pé Ìbàdàn nìkan kọ́ lọ́yọ̀ state. Oriyomi Hamzat sọ fún wa nǹkan tó wà láàrin yín ẹ̀yin àti Funny Thinker àti Babaalado. Bàbá Oriyomi Hamzat tó bá ní nǹkan tẹ́ ẹ ṣe sí ìpamọ́ tí ẹ̀rù ń bà yín pé kí àwọn ọmọ yìí má bàa tú yín láṣẹ. àbínà o bóyá àṣírí ìkọ̀kọ̀ kan bẹ láàrin yín tó fún àwọn ọmọ yìí ní audacity. ẹ jẹ́ ká gbé political image ẹ já gbé. ó ń ba personal image ẹ̀ gan jẹ́ bí ìgbà téèyàn mìíní téèyàn máa mìíní èèyàn ni àbáràn sí ni ṣé wọ́n rán sí ni. ọ̀dà ní èmi wá dá òtí yín ká ní wọ́n rán sí ni ẹ wá jẹ́sẹ̀ yín kẹ́ ẹ fi gbogbo ara jẹ́ kẹ́ ẹ fi gbogbo egun jẹ́ kẹ́ ẹ wá wo ibi tọ́lọ̀ ọgbà yọ kẹ́ ẹ wo ibi tọ́lọ̀ ti ń jẹ̀rì ààrẹ ibi tọ́lọ̀ ti ń jẹ́ wa rẹ̀ tí Ọlọ́run ti ń sọ wípé òun gangan lọ́lọ́run gbogbo agbára yín pápátá ẹ lò ẹ má stop o ẹ continue every day ẹ má sọ̀rọ̀ Oriyomi Hamzat at the end of the day kẹ́ wá wo ohun tọ́lọ̀ fi ń jọ́ lọ́hùn kò pọn dandan kó jẹ gọ́vnà lọ́dọ̀ tèmi sá ń fọlọ́n búra kò ní mí nì kò pọn dandan rárá kódà kò sepò kẹwàá ń congratulate ẹ bọ́kùnrin ni ọ́ you made us proud ń parí pìrìsẹ́ńtà tó ní charisma láti jáde to become a governor of a state orí ńlá ni not just ordinary state o Ọ̀yọ́ state. even business tẹ́ ń ṣe iṣẹ́ yín ó ń tánìṣí méjì yín àwọn Nàìjíríà sì fẹ́ máa believe pé àwọn ọmọ yìí ti hó yín to ransom bóyá ó ti ní nǹkan kan ẹ ti rán wọn níṣẹ́ dé tòrutòru kan ẹ ti rán wọn níṣẹ́ tẹ́ ẹ lè ráwọn ọmọ yín ẹ ti ráwọn ọmọ yìí ẹ̀ẹ́dẹ̀ ṣe ìlérí tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn bóyá nítorí rẹ̀ ni wọ́n ṣe ń fi yín ta yín tí ò sì sí kankan tẹ́ ẹ lè ṣe sí torí pé àánú yín á máa ṣe mí láì mọyé ìgbà òun ni mo ti rí ìrànlọ́wọ́ tẹ́ ẹ ti ṣe fún Funny Thinker àti Babaalado of recent bí mi rò pọ́ tí oṣù méjì Babaalado sì wà lórí rédíò station yín tẹ́ ń bá Hamzat last movie tó ṣe tẹ́ ẹ introduce àwọn èèyàn pé kí wọ́n lọ sórí YouTube Babaalado kí wọ́n lọ bá wo fíìmù ẹ̀ on your radio station. Can you imagine? So why now tó ṣe wá jẹ́ pé ẹ̀yin gangan làwọn ọmọ yìí wá fẹ́ ya àfibíṣẹ́ olóore sí. wọ́n ti ya ni. ẹ sà ẹ má jẹ́ kí n tàn yín o a lè pé àwọn ọmọ yìí ní political talks because we never see them we don't know them as a politician in Nigeria. mo fọlọ́ ń búra ló jẹ́ kí n sọ wípé Oriyomi ò ní di validation wọn lẹ́nu láti polongo fún Oriyomi gan as far as I'm concerned kí ni reputation wọn kí ni legacy tiwọn gangan kí wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ tó ti kú rí oore èwo làwọn gan ti ṣèpínlẹ̀ Ọ̀yọ́ oore èwo wọ́n ti ṣe ilẹ̀ Ìbàdàn
tán claim pé bẹ́ẹ̀ làwọn ti wá ta ló mọ̀ bóyá ọmọ ọkọ̀ Ìbàdàn níwọ̀n àbí wọn èso ọmọ ọkọ̀ Ìbàdàn ntọ́ jawúsá nù wọn jawúsá ọmọ tán bí Ìbàdàn náà wọn claim Ìbàdàn ọ̀rẹ́ mi tọ́jú ọmọ dẹ́ta wọn bí Ìbàdàn náà claim Ìbàdàn bó ní Fúlàní ò sì wá ní claim Ìbàdàn bó làwùsọ ò ní sí ní claim Ìbàdàn ẹrúkẹrú abilala lẹ́nu gbogbo. so Ìbàdàn tẹ́ ẹjọ́ ń claim kí ni pàtì yé nínú Ìbàdàn orí kí nípa yín ṣe fẹ́ pọ̀n tó bímọ tán tó nípa gbèmí lòun ọ̀sọ̀ ọkọ rẹ̀ orí kí ló sà òkè ṣe fábùké tó bímọ tán ní kó mú ọkọ wá tó ní òṣàgbèmí ni wọ́n sọ Mr. Túndé Ògólìmí ni wọ́n ti sà God bless you sir tó lò òṣàgbèmí lòun wọ́n sọ orí kí làwọn àti Funny Thinker àti Babaalado orí kí lẹ ṣe fún Ìbàdàn rí orí kí làwọn èèyàn ti jàǹfààní lára yín rí àfàwọn tẹ́ fẹ́ fún wàrà ara wọn gbẹ́ ajá yín ò sì torí olówó ẹ̀ sọdẹ gbogbo tẹ́ ṣe nísìnyí kì í ṣe torí àwọn èèyàn Ìbàdàn kì í ṣe torí ìlú Ìbàdàn kì í ṣe torí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tẹ́ fẹ́ rọ́bẹ̀ bù lára wọn ilẹ̀ ń pariwo wọn ẹ̀yí gángan ọ̀fẹ́ ni tí ó ṣèlú ẹjá tẹ̀ Oriyomi Hamzat kò tí ì dìbò kankan mú ní òṣèlú kò sí kánsílọ̀ rí débi chairman kò sí sẹ́nítọ̀ rí débi house of rep kò ì díje fún gọ́vnọ̀ rí ó ẹ̀sẹ̀ díje àkọ́kọ́ lélẹ̀ let's test him bó bá wá débẹ̀ tí ò sí dáadáa àwa iná láwa padà wá bá wí á dẹ̀ trust ẹ o ó dẹ̀ disgrace wa ó disappoint wa ẹjọ́ dìgbà náà gbogbo àwọn rádaràdà tẹ̀ ń bá káàkiri ẹ ń payì mọ́ra yín lára ni o ẹ wá ń gbẹ́ kòtò ọjọ́ ọ̀la yín ikú ò ní páyà àìsàn ò ní ṣe ṣùgbọ́n ṣe mọ̀ wípé ọ̀la lójú tẹ̀yìn lójú ọ̀pátá gbéléjìká torí mo wọ́jọ́ orí yín mo rí pọ́ ọmọdé ni ọdún tẹ̀ sì máa lójú eléyìí tẹ̀ tí ń lò ó bọ̀ lọ lágbára Ọlọ́run nǹkan kò ní sẹ̀mí yín ṣùgbọ́n bó o lẹ́sẹ̀ lò yókù ayé yín election tẹ́ ń pariwo ní ìsìn wọ́n á di ní 2027 ó máa lapse ní 2031 that is 5 years bó o ní position ti 5 years yẹn kí ni ìgbésí ayé yín máa wà láàrin ọdún 5 yẹn after that 5 years kí ni position lé ayé yín bó lóṣèlú tẹ́ campaign bá wọlé ṣé yóò gbé lọ Àbújá ni yóò dá yín lọ́lá yóò fún yín lówó yóò dá iléeṣẹ́ rédíò lẹ̀ fún yín àbí yóò fún yín lówó company àbí yóò anything tó wù kó ṣe fún yín báwo lè rí ọkàn ẹ̀rí ọkàn yóò máa sọ fún yín pé ẹ ṣe dáadáa no problem. so ká má bàa sọ wípé wọ́n yá àwọn èèyàn kan ẹ̀ torí pé wọ́n jẹ́ political talks àwọn other parties ni wọ́n yọ èké sí yín àwọn ọmọ yìí mọ nǹkan tó ń ṣe àwa Nàìjíríà ló mọ nǹkan tó wà láàrin yín ṣùgbọ́n wọ́n ti ń tánìṣì méjì yín sà reputation yín ti ń go lower reputation yín ti ń go lower tẹ́ ẹ̀ bá lè yàn sọ fún yín èmi máa gbà yín nímọ̀ràn kan o ṣé tí ọmọdé bá lòun gbọ́gbọ́n àti kú ó yẹ kí bàbá rẹ̀ gbọ́gbọ́n àti sí níbi tẹ́ ẹ bá dé yìí ó yẹ kẹjẹ kí wọ́n àrẹ́sì àwọn ọmọ yìí kó wá sọ tẹnu wọn ohun tẹ́ ẹ jọ sí tí lè fi jóná kí wọ́n wá ṣàlàyé ẹ̀. ẹ má bínú ẹnìkan sọ̀rọ̀ ń bì pé Oriyomi ò lè jẹ́ gọ́fúnà ó ń ṣiṣẹ́ pẹ̀lú Gumi ṣe lẹ́fídẹ́ǹsì ṣá àníṣe kí ni ó ń ṣe pẹ̀lú Gumi sá gbé kọ́ńtíráàtì fún wọn ní iṣẹ́ kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ só ní kí Gumi wá gbà pínlẹ̀ Ọ̀yọ́ ni àbí kọ́ wá lé gbogbo ọmọ ìlú Ìbàdàn kúrò ní Ìbàdàn ẹjá tèkẹ́ cool ẹjá tèkẹ́ easy iṣẹ́ kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ yóò wù mí láti mọ̀ ìyẹn báyàn ya fọ́tò kò nítumọ̀ pásítọ̀ àti babaláwo lè ya fọ́tò kò sọ pé pásítọ̀ kì í ṣe pásítọ̀ kò sọ pé babaláwo kì í ṣe babaláwo mọ́ mo lè pàdé ṣéèkì kan bàdàn lọ́la kájọ ya fọ́tò mo lè pàdé ọba ògbóni kan kájọ ya fọ́tò kò túmọ̀ sí pé mo ti darapọ̀ mẹ́gbẹ́ ògbóni. torí pé wọn ò dẹ́kun everyday ni wọ́n ń jáde sí yín. n tó ń bìyàn núbẹ̀ náà nìyẹn o ṣùgbọ́n Babaalado jáde lónìí ó lóun ò dá sọ́rọ̀ òṣèlú mọ́ ó láwọn èèyàn ń ṣépè fóun. everyday ni wọ́n sọ̀rọ̀ nípa yín everyday ni wọ́n ń dọ̀tí yín àwa tá a dẹ̀ nífẹ̀ẹ́ yín tá a ti wò yín lọ́jọ́ tó ti pẹ́ à ń wò àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí afibiṣọ́ lóore.
Oriyomi ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. Oriyomi ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó bá ní lónìí. Oriyomi wọ́ọ̀tì ẹ̀ ó tún wọ́ọ̀tì jù bẹ́ẹ̀ lọ. He worked very hard for whatever tó bá ní lónìí. wọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn ká máa wò yín pé àwọn ọmọ yìí rí yín tán torí wọ́n ti fìgbà kan jẹ́ wọléwọ̀de yín wọ́n ti fìgbà kan fara mọ́ ọ́fíìsì ń kẹ́ ẹ tẹ́wọ́ gbà wọ́n. orí bàbá yìí kan ti pé jù sá. Ọlọ́run ọba ń dùn yín nínú bẹ́ẹ̀ ṣe inú yín ò ní bàjẹ́ o ilé yín ò ní bàjẹ́ o Ọlọ́run ayé yín ò dẹ̀ ní bàjẹ́. tó bá sọ nípa yín ó máa nira fún wa láti lè sọ pé irọ́ ni wọ́n. pẹ̀lú ìtara pẹ̀lú ìkanra ni márùn-ún yìí fi ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé ó dùn wọ́n gan ó ń dùn wọ́n ká wọn lára bí ṣe ń gbèmí náà ti ń ká mi lára nu agídí mo fi wá sórí ètò I don't want to talk about those guys anymore but I have to say it I have to come out. Ó ti ń pọ̀ jù ó ti pọ̀ jù ní kìí ṣe pé ó ti ń pọ̀ jù. Kí ló dé kódà kẹ́yìn ó ṣe nǹkan kọ̀ọ̀kan sí yàn gan lọ́wọ́ bí o bá fẹ́ tú jáde ẹ tú jáde náà ó tó bá jẹ́lẹ̀ tó yẹ kó bẹ̀bẹ̀ ni yọ bẹ̀bẹ̀ tó bá dé jẹ́lẹ̀ tó yẹ kó dájú pa yọ dájú pa ẹnìkan ò lágbára lórí ẹnìkankan ambos bọ́ sórí Oriyomi ò níṣẹ́ tí ọ̀ràn yín ẹ níṣẹ́ tẹ́ jẹ́ fún ẹjẹ́ àjọ kọ́ ọmọ lùpọ̀ bọ́ náà lọ́ba yín sọ tó dogun ẹjẹ́ àjọ ṣe ẹ̀yin èèyàn mi ẹjẹ́ àjọ ṣe nítorí Oriyomi máa sọ nìyẹn kí wàá lò lé nínú ẹ̀ tẹ́ bá dẹ̀ lè ṣe ẹ̀ dẹ̀ get out. àfi tẹ́yìn fúnra lára yín tẹ́ ẹ bá fi àwọn ọmọ yìí tẹ́ ẹ fi ọwọ́ wọn síbi tí ọwọ́ ń gbé èmi ò lẹ́ẹ̀fà jù lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n sọ tẹnu wọn àwọn nǹkan tí wọ́n sọ nípa yín yẹn jẹ́ kí wọ́n mẹ́rin wá nísìn if not ó máa padà affect yín o kò kí ń ṣe lórí political aspect nìkan ifun iṣẹ́ tẹ́ ẹ ṣe radio station yín àti ìjàfara ìlú yìí a máa nígbàgbọ́ pé ó yá lórí ìrọ̀lẹ́ ń ṣe. No, as far as I'm concerned ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló dàrú whatever tó wù kí wọ́n ṣe tàbí kí wọ́n dá lára like I said philosopher lèmi èmi mọ̀ pọ́jọ́ ọ̀la wọn ni wọ́n ń destroy because wọ́n á destroy ara wọn tó di ẹsẹ̀ pé wọ́n ní mínìmọ́ lórí social media ṣe bí wọ́n ṣe ní ìsapá wọn ń ga inú wọn ń dùn wọ́n ń fò sọ́tún wọ́n ń fò sósì ẹ̀já fún ọ lọ́dún márùn-ún káwọ́ position bí tán máa wà Oriyomi ní foundation kò sí lè tó ní foundation náà méjèèjì o sorry to use that language Ọlọ́run ní ń pín ìbùkún o Ọlọ́run ní ń pín oríire o but kò sí lè tó ní foundation tó Oriyomi nínú àwọn méjèèjì. Oriyomi bẹ̀rẹ̀ lọ́dún tó ti pẹ́ Oriyomi bẹ̀rẹ̀ as a broadcaster that is a very good foundation. Bó ṣe wà ní ìṣe kí social media ò crash lọ́la pam mo lè padà sórí rédíò mo lè lọ sí cable tv kí n máa ṣe program ńbẹ̀ mo sì máa padà gbélé ayé. Lágbára Ọlọ́run ó ti pay dues ẹ̀ as far as I'm concerned mo rí wọn bá ń bẹ̀ náà ó mo mọ̀ wọn bá ń bẹ̀ náà ó ngbà tó ju ogun lè when the going get tough only the tough get going. Oriyomi ti pay dues ẹ̀ ẹ̀yin náà try ẹ fi ilé ayé yín dà nǹkan ẹ jẹ́ káwọn èèyàn orí ń tẹ́ ẹ fi ilé ayé yín dà àpàtàǹkótó àpótó ń pàtà fẹ́rẹ̀fẹ́ tí àwéyé àsọyànnú nǹkan àròjàre aká pariwo káranjú wọn bí ojú ọ̀pọ̀lọ́ bí ojú akéde kọ̀ǹkọ̀ kò change anything ogun tari ọgbọ̀n kò rí àkọ́ríkọ́dà kí ni tẹ́ ẹ fi dà ẹja yóò rí tẹ́ ẹ fi dà òkìkí ọmọ amúsà ti fi tiẹ̀ dà nǹkan kò ní dàdàkudà lágbára Ọlọ́run ìpele ìgbélé lásán àlùbọ́sà ìpele ìgbégari ò sí ìtóbì kan tọ́ra wa náà fẹ́ ga kọ́lọ́hún wọ́n wọ́ la bọ́yá tinútinú la fi ṣe àbí kìí ṣe tinútinú kọ́lọ́hún fi dá wa lẹ́jọ́ sọ yín méjèèjì bo lẹ́ ń lọ Babaalado fọ́ọ̀nì tí ò tí ń kì ń bo lẹ́ ń lọ ń tẹ́ ìṣe ìbò ló máa gbé dé tó bá já ti jẹ níṣẹ́ ti oúnjẹ jẹ tẹ́rùn ọ̀pá oúnjẹ ò ní sẹ́mi lẹ́nu o. àwọn ọmọ yìí ti fẹ́ bà ohun tẹ́ ẹ ti ń build for years wọ́n ti fẹ́ bàjẹ́ o. wọn ò lè bàjẹ́ ojú ò lè tẹ́ńtọ́ tanná òye tó yé mi nìyẹn ẹ̀ńtọ́ paná nìkan ló ní tìjú igi tá a bẹ́ lórí
tó bá gbóòórùn omi yóò dìde. Wọn ò lè sọ pé káwọn èèyàn má listen sí rédíò Oriyomi Hamzat Àgídìgbò. Àgídìgbò ti fẹsẹ̀ múlẹ̀ already. Ìbàdàn ti mẹ́ntó l'Àgídìgbò, Ìbàdàn ti fẹ́ràn Àgídìgbò. Iṣẹ́ tó Oriyomi Hamzat dẹ̀ ń ṣe lórí kọ́kọ́rọ́ alátẹ lórí àwọn programs ẹ̀ kò tún sẹ́ni tó lè ṣe ń bẹ̀ yẹn mọ́. Sálàdò ló lè ṣe ni àbí fọ́ọ̀nì tí ò tí ń kì, èwo ló ní capacity ẹ̀, ṣe máa fún program rédíò mélòó ló ń ṣe ń bẹ̀. So kò lè affect iṣẹ́ Oriyomi Hamzat o, ǹdẹ̀kọ́ ló lè affect political career ẹ̀, structure ló lè affect political career Oriyomi Hamzat. Why? Torí pé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ du gómìnà ní same party wọ́n gbọ́dọ̀ láwọn èèyàn tí ó díje fún House of Rep, House of Assembly, wọ́n gbọ́dọ̀ láwọn èèyàn tí ó díje fún alága ìjọba ìbílẹ̀, House of Assembly state, Senate nínú political party wọn. Kí ni capacity àwọn èèyàn tí ó díje? Because lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì tó yẹ kó lọ House of Rep lè má lówó fọ́ọ̀mù lọ́wọ́, ẹni tó ń díje fún gọ́vnọ̀ ni ó ra fọ́ọ̀mù fún. So n tó lè affect Oriyomi Hamzat nìyẹn o. Àwọn Oriyomi will never spend money torí pé ẹnìkan gba fọ́ọ̀mù àbẹ́nìkan gba fọ́ọ̀mù, kò sí ní tọ́kùn Oriyomi ń bẹ̀ o, èèyàn bíi mi ni o. Ní ẹ̀kan sọ pé ẹnìkan fẹ́ ti ṣe chairman torí pé mo fẹ́ díje fún gọ́vnọ̀ kí wọ́n gba fọ́ọ̀mù fún, ń sọ pé ṣé mo ránṣẹ́ ni. Sí chairman bá ṣe dùn kó jókòó kalẹ̀ náà o, kò pọ́n dandan kẹ́ ẹ du chairman, kò pọ́n dandan aláàjì, kò pọ́n dandan kẹ́ ẹ du chairman, ẹ jókòó jẹ́ léyìn. tó ṣe yìí àbọ̀ rẹ̀ máa padà dé kò ní yéésì fẹ́yàn. Bàbá Oriyomi Hamzat ẹ ti wà lókè ní jábọ́ ọ̀nà tẹ́ ẹ̀ nígbà jábọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ yìí tètè sọ tẹnu wọn lábẹ́ ìjọba. Wọ́n ní ìyá wọn ní bàbá tọ́ba dẹ̀ láwọn tó ń sponsor wọn nígbà tí ìjọba bá bá yín dá sí i wọ́n á dárúkọ àwọn tí wọ́n sponsor wọn tí wọ́n fi ń ba reputation yín jẹ́ torí pé ẹ ti ń build reputation yín for years. Àwọn ọmọ tẹ́ ẹ fàná ṣoore fún ọ̀wá lè wá rọ́bìṣì yín torí wọ́n ti ń rọ́bìṣì yín wọ́n ti ń rọ́bìṣì yín lójú àwọn aráàlú o. Àwọn èèyàn dẹ̀ ti ń doubt faith yín wọ́n ti ń doubt trust tó ní nínú yín. God bless you baba. As far as I'm concerned kò sẹ́ni tó doubt trust tí wọ́n ní nínú Oriyomi Hamzat torí pé Oriyomi ò dá wọn lóhùn, kò fẹ́ pẹ̀lú ọ̀bọ̀jáwòrán ni, that is number one. And secondly so need láti dá wọn lóhùn, kò ní ìdí ẹ̀. Tó bá dá wọn lóhùn majority wa náà ni yóò tún jáde pé àṣẹ́ni tó fẹ́ jẹ gọ́vnọ̀ náà nìyẹn, kò tiẹ̀ lọ́rọ̀ ta kò lára gbọ́rọ̀ sí rárá. Ẹni tó bá fẹ́ so lórí ó gbọ́dọ̀ dàkìtàn ní àsọ̀rọ̀ ìdàkìtàn tí ọmọ gba gbogbo ẹ̀gbin mọ́ra. Ẹ̀gbin mélòó wọn ti wá fi ìlọ́ nísìn tó ti ń fọlọ́pàá mú wọn. Ẹ sọ̀rọ̀ o, ẹ̀yin náà lẹ́tùn sọ̀rọ̀ o. Mi ṣe kán máa sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ sí Tinubu, wọ́n sọ̀rọ̀ sí Babangida, wọ́n sọ̀rọ̀ sí gbá, wọ́n sọ̀rọ̀ sí ẹ̀yin náà lẹ́tùn sọ. Òye yẹn dẹ̀ ti yé moment tó ti tọwọ́ bọ òṣèlú ló ti mọ̀ wípé afárá gba ohun yọ́pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Anybody tó bá ti join politics ta ló sí gẹ̀ẹ́tì mi kò sí ń bẹ̀ mọ́ o, gbaya o nílẹ̀kùn lè rí ọwà o. Àwọn èèyàn kan bẹ tí wọ́n wọlé wá bọ̀ ní bedroom ẹ tó bá ti jẹ́ politician. Aago kan ni mò ń jí ọ̀kan ti politics òun ó jí ọ lóru o, wọ́n wá kan lẹ̀kùn lé ẹ lóru. Ẹni tó bá súnmọ́ lóṣèlú yóò mọ̀ pé òru lolóṣèlú máa ń rìn. Gbogbo àwọn governorship aspirant nǹkan senate aspirant yẹn inú yàrá kan náà ti ń dipò òṣèlú o, yàrá kan ṣoṣo. Go and ask. Inú yàrá ẹni tó bá jẹ́ godfather náà ti máa ń pínkù agbára. Kí ni wọ́n lọ fẹ́ ṣe náà? House of Rep ni no kò tí ì kàn ẹ́ fanisoro ni kọ́kọ́ lọ House of Assembly state náà. Mr. Soni Barrett ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ náà, ó ti wà nílẹ̀ tipẹ́. Adádúró fún Mr. Tamedo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ lọ, so òun ló fẹ́ lọ báyìí. Ìwọ lọ díje fún State House of Assembly, yàrá kan ni wọ́n ti ń pín, bọ́ndẹ̀ ti máa pín dé ìta gbangba náà nìyẹn. So òru dẹ̀ ni wọ́n máa ń rìn, òru lolóṣèlú máa ń rìn, òru náà máa ń parí iṣẹ́ wọn. Àwa bá wọn rìn dáadáa, a sì mọ bọ́n ṣe é ṣe. Gbogbo campaign ọ̀sán kankan fọmáàtì lásán ni àbọ̀ fíṣà ní ká pé. So ẹ̀yà wá gbọ́rọ̀ lẹ́nu bọ̀bọ́ yìí kí n fi kásẹ̀ ọ̀rọ̀ mi ńlẹ̀, that is eléyìí tó lóun apology ò kí ń pẹ́ sẹ́nu wọn.
àwọn akúnlẹ̀gbẹ̀gbà apology ìpẹ́sẹ̀nu wọn lérò wọn àwọn lè sọ tó wà wọn àwọn lè ṣe tó wà wọn síbí káwọn sá ti bẹ̀bẹ̀ ní ẹjá gbọ́rọ̀ lẹ́nu. ẹ̀yin tí Babaalado anything that has to do with politics as from today on I'm out of it. Platform mi ni èmi gangan in person pé mo wá sójú kámẹ́rà mo wá sọ̀rọ̀ politics láti òní lọ ẹni rí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tó fàájú wípé. kí ló fà á ó ní mánéjà òun ó sọ wípé kó wọn má dá sọ̀rọ̀ politics mọ́. My guy, you call yourself a comedian. Kí ló tó bá wa yà sílẹ̀ yìí? Ẹ bá mọjú ògùn nípa bìnírè. N bá ní mo fẹ́ ṣe comedy ní ìsàwọn èèyàn ní take me serious. You won't take me seriously. Wọ́n ní Awíkongo ṣe comedy kẹ̀. Wọ́n ti ẹ̀ ní dáhùn. Ìgbọ́n ní bá ṣépè fún Ṣèyí Mákindé ní ìsìnwá Awíkongo ní sọ̀rọ̀ ọ̀hún. Bí Ṣèyí Mákindé náà ti ṣe declaration pé òun fẹ́ jẹ president. Ṣé ò lè jẹ́ ni? Èmi kọ́ lọ́lọ́run, ìwọ kọ́ lọ́lọ́run. Ìṣẹ̀lẹ̀ tí ó gbé débẹ̀ lè ṣẹlẹ̀. So never underrate anybody. Ẹni tí ò tí kú ò tí màrùn tí ó pa. Ẹni sì wà láyé ò tí mọ̀ tí ó gbẹ̀yìn ohun. Ẹjá tèkì ilé ayé easy o. Ilé ayé easy gan o. Number one reason manager mi sọ wípé àwọn ò fẹ́. Manager rẹ̀ sọ pé àwọn náà dẹ̀ ni wọ́n manage mi bọ́ọ̀lù àtẹ̀yìn wa. ọmọ bó ti ń gbọ́ Asiri ni o ti ń ṣìnà ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sí tírẹ́ẹ̀nì tó ti lójú òpó tó wá ń gbẹ́sẹ̀ kúò lójú orin tí ń gbẹ́sẹ̀ kúò ọmọ kí gbá rẹ̀ ní ọ̀wọ̀ sílẹ̀ lẹ́ pàápàá manager ẹgbọ́n ni o ti fẹ́ wọ́ sílẹ̀ tán pàápàá kọ́mẹ́dì ló ń ṣe kí ló bá dèdè controversy. Àwọn èèyàn tí ń wo comedy ò kí ń wo controversy. Àwọn tó like fún comedy ò lè bá like fún controversy. Ó tún wá sí controversy gidi, controversy òṣèlú lágbájá ni ẹ dìbò fún tàmẹ̀dì ni ẹ dìbò fún. Àwọn tó jẹ́ àwọn tó fẹ́ràn comedy ẹ tí wọ́n wá rí pé ni táwọn kórìíra ni wọ́n ń campaign fún kọ́. Will they follow you? Wọ́n yìí mú sí ọ nínú àwọn ò ti ń go astray. Manager gbọ́n orí manager pé ọpọlọ rẹ̀ ó ṣiṣẹ́ dáadáa. Ló ṣe ń wò pé ọ̀gbẹ́ni yìí ó fèbí pa wá o ó mọ̀ pé kálukú ni breadwinner nínú family wọn bí wọn náà ṣe wá ní ìsìn breadwinner family ni ọ́ funny thinker breadwinner family ni Oriyomi Hamzat breadwinner family ni kí ló dé fẹ́ fa breadwinner family kan lulẹ̀ kí ló dé ká ló ti dìbò òṣèlú mú nísìn another point àárí point tá a fi attack ẹ̀ kò jẹ́ nǹkan kan rí. Jáàsì náà nìyẹn pé why will you go into politics? O fẹ́ da politics pẹ̀lú ẹ̀bùn o fẹ́ da papọ̀. Wọ́n wá bí mi wọ́n ní pé ṣé wọ́n ń fún ẹ contract ni àbí ṣé wọ́n rí bí ẹ mọ́ bẹ́ẹ̀ àbí ṣé wọ́n ń fún ẹ ní owó kan tó pọ̀ tó yẹ náà ni pé òun ṣe politics náà kò ń ṣe pé bóyá ìyàtọ̀ kan dé bá ẹ. àbí nà ó ìyàtọ̀ kan kò dé báyìí nà ó kẹ wá fọ́ lórí Oriyomi Hamzat gan olóore nínú ju gbogbo rádàrá tẹ̀ ń ṣe lọ yes kẹ fínúfíndọ̀ kẹ pledge loyalty yín fún Oriyomi Hamzat àǹfààní ọ̀jáde ń bẹ bọ̀ oore kíákíá lẹ̀ ń wá nìṣòro yín nǹkan kíákíá owó tán sáré máa fún yín kíákíá míwàá wọn ọ̀dẹ̀ tí ì fún prelude lẹ́ ń ṣe é lẹ̀ kan lè rí bóyá Adélabú ó pè wá yóò pè wá tá a bá ti ń kàpé fún ntẹ orí ibi tẹ wà nìyẹn èmi àkàndọ̀rọ̀ àwọn gbogbo mọ̀ bẹ́ẹ̀ because ká náà sanwó fún ẹni yóò ti yọ sí lára ẹ ti bẹ́ mọ́tò tuntun kì í ṣe tọ̀hún yẹn ti ń sọ pé òun gba mọ́tò kan láwìn òun gba lóònù mọ́tò kan àbí gbàdógóje èrò wájà àrà tó bá wo kálukú kọ́ dá kí lọ́kàn rú wa. torí àti jà ní òru àná náà wá pè mí mo sunkún tílẹ̀ fi mọ́ ni pé ẹ máa ṣe tẹ̀ sí mi lójú. ìbíwọ̀ náà lọ sọ pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Oriyomi Hamzat yóò ti gbé kíwájú yóò ti máa sunkún àṣewọ̀ náà ó sunkún àṣewọ̀ gangan lẹ́lẹ́kún because n tí wo fídíò Oriyomi ibi tó ti ń sunkún rí mi tí ì rírí
ìwọ́dẹ̀ lọ fẹ́nu ara ẹ̀ confess ní ìsìnkú òsunkún láò sunkún mọ́jú ni bí ẹkún ní ìṣègbèrè. bẹ́ẹ̀ sì ni èpè ti pọ̀ jù kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kí n sọ́pọ́tì aṣíwájú àti state governor ńgbà yẹn ìyẹn Ṣèyí Mákindé ju wípé mo ní bìlíìfù nù wọn àdélẹ́kejì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi máa ń rí wọn gẹ́gẹ́ bíi bàbá so ẹ má wà bínú o láti parí ọ̀rọ̀ yìí it's not the matter of wípé bóyá wọn fún lówó ẹ má bínú o àti ẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé ẹ fẹ́ gbowó wá àti ẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé ẹ fẹ́ gbowó wá anything that. Can you imagine ẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé ẹ fẹ́ gbowó wá ta ni ó gbowó fúnrú ẹ̀ àwọn established company wà ńlẹ̀ àwọn established media houses wà ńlẹ̀ tán ní followers rẹpẹtẹ tán láwọn èèyàn in and out of the country wọ́n wà ńlẹ̀ wọn ò tí gbowó lọ fún ìwọ náà wà gbowó wá bá mo ti sọ tẹ́lẹ̀ pé wọ́n expectation ló fẹ́ pa wọ́n kú yìí náà fẹ́ gbowó wá owó kí náà fẹ́ gbé wá can anyone pay you 10 million naira bó ṣe wà yìí sẹ́nìkan lè déédéé wo ojú kó wá sọ pé Aládò mo fẹ́ fún campaign mo fẹ́ fún 10 million naira kàkà kí n kówó fún Wòsílà máa fowó rajá ni ọ̀bá jẹ́ kàkà kan fún wọ́ lódìdí owó wọ́n yà pín fèèyàn yẹlẹyẹlẹ ni ẹ wo kágbá ní kágbá lọ ní bàtà fi dún ìwọ máa lù ń bí ìwọ náà máa lù ń bí ìwọ máa lu kókókókókó ìwọ máa lu kónkólókónkólókónkóló ìwọ máa lu kókókókó ìwọ máa lu kàkàkàkà ẹ máa gbà gbogbo ẹ máa dún mọ́ra wọn nísìnyí. God bless you sir Mr. Kunle Toma God bless you sir ẹ ṣe tẹ̀ra síkà fún mi ní wáyé tì so kàkà kí n kówó fún Wòsílà máa fowó rajá ni brother òkìtì àìdẹ àbíbò la ṣe wí kọlọmọjà Asiri olórí kọlọmọjà yìí ó sò wá sí ìpè àpá àmúdélé òkìtì àìdẹ ẹ ṣáájò ẹ dọ̀tá gbogbo èèyàn títí wọn ti san ṣíṣì fún yín wọn bá dẹ̀ sanwó fún owó tán san fún náà ni ò tó ra mọ́tò òun lẹ̀ tó ń gba mọ́tò àwọn ẹ̀. has to do with politics ẹ jọ̀ọ́ ẹ má fi lọ̀ mí mọ́ torí Ọlọ́run àtowó àtòṣèlú yín ẹ dì í mú. èwo náà fi ń lọ tẹ́lẹ̀ àbẹ̀wò yọjú ràn sí èwo lọ́gbọ́n orí yín gbé ń bẹ̀ èwo ni làákàyè yín gbé ń bẹ̀ èwo ni experience yín èwo ni maturity yín gbé ń bẹ̀ lẹ́yìn méjèèjì tẹ̀rù pọ̀ yẹ kán kówó fún yín kẹ́ máa polongo fólóṣèlú èèyàn mélòó lẹ́ni dá convince èèyàn mélòó ọ̀rọ̀ ẹnu yín lè change mind ẹ̀. yes ẹ̀yin méjèèjì ṣẹ́ẹ̀lì bá mi sọ̀rọ̀ kí n dẹ̀ fọ́lọ̀ ẹ̀ tẹ́fẹ́ kí n dìbò fún ṣá Oriyomi ni ọba sàlùbáríkà fún yín ẹ ti fọ̀tẹ̀ dá mi ọbẹ̀ ó ti wá rúpa náà máa ń lọ́wọ́ ọjà jọ yín lójú ìwọ tètè sá padà wálé àbí ìjà wo bíi tí kejì ó ti sá padà wálé ó sì ń ta lọ́wọ́ ń ta tẹ́tẹ́ lọ́wọ́ bóyá yóò jẹ Ọlọ́run lè gbé ọjẹ́ dánimọ̀. torí èpè yẹn pọ̀ débi wípé ó mú mi wà curious láti lọ sí under post Àtìkú àti Òbí mo wá rí i pé the same thing tí wọ́n ń ṣe fún bàbá Tinubu náà ń ṣe fún anybody tó bá support àwọn yẹn ìyẹn mo ṣe wá wò yí pé anybody tó bá wo ẹ̀yin ọmọ Nàìjíríà lọ́kàn yín kẹ́ support ẹ tẹ̀lé lọ according to bí manager mi ṣe ní kí n sọ tóun bá máa tẹ́wọ́ gbaṣẹ́ mi padà anybody tó bá wo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ tẹ̀lé lọ mo wá ń fi àsìkò yìí ṣe apology fún his excellency Ṣèyí Mákindé baba Pẹ̀nkẹ́lẹ́ mess Sarafadeen Ali baba Adégòkè and Oriyomi òkìkí ọmọ Hamzat in one way or the other tí mo bá ti lè gbàṣẹ yìí bóyá nítorí pé interest tí mo ní nínú ẹ tí mo gbé dání tí mo dẹ̀ ń defend ni mo bá gbàṣẹ yìí mo ń fi àsìkò yìí sọ fún yín pé torí Ọlọ́run tànàbí Muhammad sallallahu alayhi wa sallam àti tí gbogbo yín bá gbàgbọ́ nínú ẹ̀
ẹ dáríjì mí. Politics has always been like that. Bí ó dẹ̀ ṣe máa rí lọ nìyẹn. Me, as from today on, I'm out of politics. It's not the matter of money. Tẹ́ ẹ bá gbé owó wá, torí àwọn èèyàn sọ pé torí pé wọ́n fún lówó ni. Àti politics àti owó yìí ẹ dì mú ẹ jọ. Repetition ló kún bẹ́ẹ̀. Ó ti deliver message tó fẹ́ deliver. Ó ti tọrọ apology o. Àwa ní ìsìn béèyàn fún alówó. Ibi tá à ń lọ náà látún padà lọ. Béèyàn fún alówó ibi tá à ń lọ náà lá padà lọ. Àwa ò torí owó ṣe. Àwa náà ti wọ̀nà fowó bẹ́ẹ̀ rí sẹ́yìn. Gbogbo bí afọ̀nà bá wọ̀nà fowó bẹ́ẹ̀ àrígbà. Wọ́n á bèsè òṣèlú mi lórí conscience. Àmọ́ polongo fólóṣèlú mọ́ sí mi gbọ́ o. Ṣèyí Mákindé lè gbéṣẹ́ presidency wá lọ́la pé kí n campaign fóun o. Mo ní tí wọ́n tà fún tèmi o. Mo ní tí wọ́n tà fún. So owó presidency ni kó gbé wá a máa ná. Bọ́lá Ahmed Tinubu dẹ̀ lè fẹ́ sanjọ́ lọ́la. Mo ṣe wàhálà 2023 2022-23 mo gbè pé pọ̀. So ẹ má jẹ́ n fàwàdà sí mọ́. Now Oriyomi Òkìkí ọmọ Hamzat olórí lórí ń fọ́. Borí bá rẹ̀ ṣe tóbi tó ní ṣe fọ́ olórí. Mọ́ dá wọn lóhùn mọ́ padà dá wọn lóhùn o tí ẹ lè dá wọn lóhùn I trust you. Bílẹ̀ ayé ṣe rí nù. Mọ́ àti ẹ lè ṣẹ̀ṣẹ̀ máa sọ bílẹ̀ ayé ṣe rí fún ọ. O ti róríṣiríṣi. Ètò tó ń ṣe tó jẹ́ kó róríṣiríṣi. Gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ ìyanu tó ń ṣẹlẹ̀ tó ń gbọ́ lójoojúmọ́ tó ń rí lójoojúmọ́. Ó ti tó ẹ̀kọ́ fún ọ̀nà o. Láàrẹ̀ náà ló gbọ́ òun. So Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ wà pẹ̀lú ẹ̀. Mo wá ń wo rádaràda táwọn gáìsì yìí ń ṣe. Mo lẹ́nu láti sọ bẹ́ẹ̀ nù mí sì gbà láti sọ bẹ́ẹ̀ pé rádaràda ni wọ́n ń ṣe. Ìdí ìwò náà fi ń ṣe rádaràda torí wípé ọmọ kékeré ni wọ́n ò tí ì mọ tọ́jọ́ ọ̀la fẹ́ sọ fún wọn. Funny thinker Babaalado kò sẹ́ni tó kọjá òṣèlú náà ẹ̀yin méjèèjì. Kò sẹ́ni tí wọ́n forí ẹ̀rùn mú pé kò lè di nǹkan ńlá lọ́la. Kò sí nínú yín tí wọ́n ti sọ pé ẹ lè di gómìnà. Anything ló lè ṣẹlẹ̀. Ṣèbí láyé ìsìn là ń sọ pé iye certificate kan lèyàn gbọ́dọ̀ ní kó tó dé senate, certificate lèyàn gbọ́dọ̀ ní kó tó dé kinní kan school cert. Ṣebí school cert ní Buhari fi ṣe gbé president lé wa lórí. School cert ó ń gan kọ̀ jáde orí ipò ni wọ́n ti lọ mú certificate ẹ̀ bá. So tó bá dàsìkò kan lórílẹ̀‐èdè Nàìjíríà náà tàbí ilẹ̀ káàrọ̀ òjíire aleba débi pé ẹ wo àsanwó certificate mọ́ owó ọpọlọ lókùn tá a fẹ́ máa san. Because nowadays universities are not producing they are just producing graduates not experts. Majority àwọn tó ń graduate lónìí tó ń jáde lónìí tí wọ́n ń serve lónìí iṣẹ́ tí wọ́n kọ́ ní school ẹ béèrè lọ́wọ́ wọn lè practice ẹ̀. Wọ́n mọ nǹkan kan bẹ́ẹ̀. Majority wọ́n ń padà bọ̀ wá kọ́ṣẹ́ ńlé ni majority wọ́n ń padà bọ̀ wá tajà ńlé ni majority wọ́n ń padà bọ̀ wá di mechanic padà. Ẹ kàn máa sọ pé graduate ni àìríṣẹ́ṣe tó wà nílùú náà ló jẹ́ kó máa ṣe mechanic irọ́ ni o. Àìmọye èèyàn ló ṣe mechanic tí wọ́n ti lọ tán ti jẹ lọ́ndì ẹ̀. Ọmọ yìí mechanic tó ti dónlé lórí ni ọmọ yìí mechanic tí ń goríṣi mọ́tò tó wù ní ìsinmi. So iṣẹ́ ni iṣẹ́ jẹ́ kò pọn dandan kéèyàn ó dé táì mọ́rùn bí rẹ̀. Wọ́n ti ní àmọ́ tìjú iṣẹ́ wa ó gúnrégé kò gúnrégé ọdán mọ́rán kò dán mọ́rán. Bá sì rí ọ̀nà fún bá ti ń bò téèyàn ò sì tọrọ jẹ́ ẹjá sàpọ́nlé ẹ̀. Ìyàn sáà lọ́rùn mìlà tó fi légédé títà sọ̀rọ̀. Ká mọ̀ tìjú iṣẹ́ wa ká sàpọ́nlé iṣẹ́ wa. So kò sídìí iṣẹ́ téèyàn ò ti lè là láyé. Ọlọ́run lè gbé bí ṣe dé lọ́dọ̀ funny thinker gangan lọ́la kí burú jẹ́ ọ̀ pọ̀ kó kúrò nípò tó wà lónìí ìyẹn sáté ìpò máa kúrò nípò tó wà lónìí yóò di ní ńlá lọ́la. Ìgbà náà ni yóò tó fìlì nǹkan tá à ń sọ yìí. Nǹkan kan wà wù ọ́ náà wọ́n fẹ́ ṣe àwọn alátakò wọ́n wá dìde rẹpẹtẹ àwọn aládùnrún mọ́ wọ́n wá sọ pé láìsẹ́ kìí ṣe lójú àwọn ló ti ṣe. Aládùn tiẹ̀ bí mo ṣe wò ó mo rí gẹ́gẹ́ bí ọmọ tó gbọ́n tó ní làákàyè tọ́dẹ̀ jáfáfá but unfortunately mo wà disappointed because ìṣesí ẹ̀kọ́ jọ tẹ́ntì nǹkan tó yẹ ilé ayé yé
The guy is just behaving anyhow. The guy is just fluctuating. Ó lè ṣe há lónìí kó tún dọ̀la kó ṣe bí, ó lè ṣe dí lọ́la kó ṣe dí èé lọ́túnla. Rògbé ayé wo ló ń gbé? Wo lálámọ̀ rẹ, Babaalado. Gbogbo àwọn kan tó ṣe ní ìsìn mọ́mí ẹ ò rí o. Kí wọ́n pè ọ́ sí kọ̀rọ̀ kan pè ọ́ sí bàbá kan kọ́ṣẹ́. Bọ̀tẹ́nìkan bá sọ pé wọ́n náà ọlọ́la ní ìsìn mọ́mí ó máa rá bàbá lójú screen. Wọ́n máa bẹ̀bẹ̀, wọ́n máa kúnlẹ̀ káàkiri. Bí akúnlẹ̀ kálé. Ara lé wọn jẹ kòkòrò tí ọ̀dá ní ìsìn wọn ò wí fún. Àgbà wọn ọ̀kẹ́ ń sọ̀rọ̀ ní ìsìn tó bá wá dàsìkò tí ọ̀kẹ́ tán sáré a máa sọ pé ìyẹ́ ẹnìkan dẹ̀ ni. It's not good. Báwo lẹ sọra yín di antagonist against Oriyomi Hamzat? Oriyomi ní àlá rere, ó ní ìpinnu rere. Bí ò bá tiẹ̀ wá ní bọ́ sí kò yẹ kó jẹ́ ìkí àyìn. Because ó yẹ ni gbogbo kó pèsè òjìnà kò tọ́ sálùbàtà lẹ́nu. Ó yẹ ni gbogbo kó yọwọ́ arókò tọ́ sálágbàfọ̀. Bí rẹ̀ sì bá ń pàkúta kì í sàtọrọ jẹ. Ẹ ti tọrọ jẹ délé ẹ̀ rí. Ó ti fún yín lówó ẹ ti ná rí. Ó ti gbóúnjẹ kalẹ̀ ẹ ti jọ jẹ rí. Kí wá ló dé ọ̀rẹ́ lè dọ̀tá at any fucking time. Ọ̀rẹ́ lè dọ̀tá ọ̀tá sì lè dọ̀rẹ́. Ṣùgbọ́n bẹ bá fẹ́ jáde nulẹ̀ kan ẹ má sọ̀lẹ̀kùn bẹ gbàgà. Ẹni ní láti wọlé yẹn padà. So that ẹ lè ṣílẹ̀kùn bẹ jẹ́jẹ́ ẹ wọ bẹ jẹ́jẹ́ ẹ pàlẹ̀kùn yẹn dé jẹ́jẹ́. Gbogbo àwọn ìgbésí ayé pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ tẹ́ ń gbé káàkiri ọjọ́ ọ̀la yín mẹ̀lẹ́sẹ̀. Ẹ̀yin méjèèjì ò tí gbélé ayé débi kankan. You've achieved nothing. Sí nǹkan tó Oriyomi Hamzat ti achieve as far as I'm concerned. Kó Oriyomi Hamzat ọmọ jẹ councillor kó ọmọ jẹ chairman débi pé yóò jẹ president governor lọ́la. Ọlọ́run ọba ti kẹ́ ẹ̀. Wípé tiẹ̀ ní charisma láti sọ pé ó fẹ́ díje fúnpò governor. Oríire ni fún family ẹ̀. Oríire tiẹ̀ nìkan kọ́, oríire ni fún gbogbo òdílé wọn. Pé wọ́n lákìkanjú ọmọ. Níbi tẹ́ ti rí Teslim Fọlárìn, níbi tẹ́ ti rí bàbá Mustapha, níbi tẹ́ ti rí Adébáyọ̀ Pẹ́ńkẹ́lẹ́. What are you talking about? Tán bá dẹ̀ kó gbọ́n kalẹ̀ tán gbórí Oriyomi Hamzat sí ẹ lè wó Oriyomi Hamzat ti láàrin wọn. Bí ọba wa ní Yorùbá ní ọmọ òkú ọmọ òye ẹjẹ́ àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà. Oriyomi Hamzat ò ní ìdí validation yín torí tẹ́ fi against ẹ̀ ni pé ẹni ó fẹ́ kẹ́ ẹ support òun fún campaign. Ẹ̀yin dẹ̀ fọkàn sí wípé bẹ́ẹ̀ bá fẹ́ support ẹ máa gbowó. Àwọn ọ̀rọ̀ yẹn wà ridiculous. Gbogbo ẹ̀ ni mo máa fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Kò make sense rárá. So ó wà very very ridiculous. Ntán fẹ́ gbà ń bẹ̀ kò tí ì yé mi o. Ntán fẹ́ mú jáde ń bẹ̀ kò tí ì yé mi. Nítorí Oriyomi Hamzat rà nígbà wọn. Àjọ máa sọ lé ní báyìí nísìnyí. Àwọn mìíràn. Lábẹ́ yín ò ní sọ torí wọn ní fẹ́ jẹ́ ẹ lé àwọn dànù. Pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì ni o, Teslim Fọlárìn, kí lorúkọ bàbá ẹ̀ Sharafadeen Ali, bàbá Adégòkè, anybody that is contesting for the governorship election of Ẹ má bínú. ọmọ Ọ̀yọ́ state. Ẹ̀já tí ẹ̀ play ẹ̀yọ kan péré nínú fídíò tó ṣe káàdẹ̀ play ẹ̀yọ kan nínú ti bọ̀bọ̀ yẹn náà. ń bá ẹ má bínú. Wọ́n pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ lẹ́nu tiẹ̀ tó mọ̀ pé ó tẹ̀sẹ̀ máa sunkún
ọmọ bó ṣẹ̀ṣẹ̀ máa sunkún mọ́ wọ̀rí. Oriyomi Hamzat ló ń bá wí yẹn o ìwọ ń pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ lẹ́nu tiẹ̀ sọ wọn pé òṣẹ̀ṣẹ̀ máa sunkún Toriyomi bá pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ Oriyomi ń contest ìwọ contest ò níran tí ń contest ò lẹ́bi tí ń contest what's your own problem kí ni issue ẹ̀yin ọmọ yìí gangan. ẹ̀yin yẹn bá ń ṣe fídíò kẹgbọn tí mo fẹ́ sọ torí wọn làládùn tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa rédíò ní ìkì tí o mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún. because nínú àwọn fídíò kan wọ́n jẹ́ yé wa wípé òun ò sínú àwọn tó ń pe Oriyomi ní rédíò nìkì ṣùgbọ́n nísìnyí náà ti wá píìkì ẹ̀ gan dáadáa. o mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún ìwọ ń bú àwọn tó ju ẹ lọ nísìnyí àwọn dìdìrín ẹran tó ń ságẹ̀ fún tí ń tẹ̀lé ọ tí ń pọ́n tẹ̀lé ọ lẹ́yìn wọn kọ́ṣẹ́ rẹ o. ó yẹ jẹ́ pé tó bá lọ síbì kan kó o sọ tó fẹ́ ṣe fún wọn kó o campaign fáwọn èèyàn tiẹ̀ kò sẹ́ni tó dispute ẹ̀ so ìwọ fẹ́ bú àwọn tó ju ẹ lọ ọ̀gẹ̀dẹ̀ tó wo kókó tiẹ̀ yìí o fẹ́ sọ digi burúkú o wá ní pé kán àwọn èèyàn láti dá mọ́ ìjọ̀gbẹ́ kà fún ẹ nígbà táwọn ò gọ̀ àfihàn tí ó bá gọ̀ tó jó lórí burúkú nìkan ni ó mọ fẹnu tẹ́ńbẹ́lú Ṣèyí Mákindé yẹn torí pé best governor that Oyo state I ever produce even in Nigeria. It's okay. Ṣèyí Mákindé jẹ́ kan nínú wọn lára àwọn best governor tí Nigeria máa produce. tó bá sọ̀rọ̀ pé èèyàn ní integrity Ṣèyí Mákindé ó ti lo second term mo dẹ̀ tún débi kí lorúkọ bí Olúwo tá a bá kọjú Olúwo síwájú ní Yànàjíà mo dẹ̀ tún wo bàbá project olówó ńlá bridge yẹn construction of bridge and roads lọ sínú ọ̀nà àjíà yẹn lẹ́ ń wò pé ẹ̀yin mọ̀ tún níbẹ̀rù Ọlọ́run kẹ ẹ̀ tí ẹ wò pé ti ń lọ ẹlòmíì ó sì torí pé ó ti ń lọ yóò dẹ̀ dàdẹ̀wò sínú ìlú àwọn yẹn ń ṣiṣẹ́ di ọjọ́ tí wọ́n kúrú lọ́fíìsì ni ẹ wò bẹ̀rù Ọlọ́run tá a bá sọ̀rọ̀ kékeré sí yín ẹ̀ ti gbá bọ́ wá sórí mídíà ẹ̀ mọ̀ sunkún lórí ìpẹ́ẹ́dẹ́dẹ́dẹ́. Can you imagine? Oriyomi náà ní báwo yẹn o a bá sọ̀rọ̀ kékeré sí ẹ ti gbá bọ́ wá sórí social media ẹ ti máa sunkún. ẹ wàá máa sùn ìbú ẹlẹ́yọ kọ̀ọ̀kan nígbà téèyàn bá ń yín gbàdúnú abọ́. ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ ayé yín tẹ́yìn bá jẹ́ abáramúre jẹ́ ẹni tí ń gbàgbé oore àwa kan wà nínú Ọ̀yọ́ state tó já sí pé àgọ́ ṣé ti construction of road ni Ṣèyí Mákindé ó dẹ̀ ní ṣe ọ̀nà kan wá sọ pé oṣù mẹ́ta ọdún kan ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti ń wú padà gbogbo iṣẹ́ tí Ṣèyí ń ṣe solid work ni tá a bá ń sọ̀rọ̀ security ní true. wọ́n ń rojọ́ tí ò ní dìbì. boost ọjọ́ ọ̀la Ọ̀yọ́ state yìí irú èèyàn yẹn lẹ wá ń fẹnu àtẹ gọ́vnọ́ àná ọlọ́mọ. ọmọ Ọ̀yọ́ state tó bá ní làákàyè tó lè dánú rò yóò mọ̀ ìgbé tí bàbá òun bá ń torí bọgbó ìwọ gbọ́dọ̀ lo làákàyè rẹ pé ibi tí bàbá mi ń lọ yìí ń rò bí ibi tí ó sèṣore ni o lánàá ń bẹ̀ yẹn wọ́n lè ṣe declaration of intent pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lọ sanwó fáwọn èèyàn tó pé kán lè wà lójú agbó ń bẹ̀ yẹn gbogbo ẹ̀ tún dàbí gbà pé wọ́n ń ṣòkú ọ̀fọ̀ náà ni. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state níyìn ẹ̀ bá wa gbé nínú Ọ̀yọ́ state ẹ wá fẹ́ mọ impose ìsìn tó bá ti jọ mọ́ à ń sọ ọ̀rọ̀ mídíà kò lóṣèlú kan ẹ yọ mí bẹ́ẹ̀ o tí o mo sì ń sọ dọ̀la mo dó lórí ẹsẹ̀ mi ní tó bá fi lè mú kí pẹ́ńkẹ́lẹ́ yẹn mọ́ contest fẹ́ election lọ́yọ̀ state yìí anything tó bá ti jọ mọ́ à ń sọ ọ̀rọ̀ mi. Alhaji Oriyomi òkìkí ọmọ Hamzat ọ̀rọ̀ mi ò ní pọ̀ ṣe rí ẹlọmọ kìíní kan wípé ọ̀rọ̀ politics ó dàbí football team méjì ni ẹ̀yin àti ọmọ tẹ́ bí nínú tẹ́ bá ti jọ wà ní different team ẹ lè expect pé ọmọ tẹ́ bí nínú yẹn tó bá gbé bọ́ọ̀sì ọwọ́ torí pé ẹ jẹ́ bàbá ẹ kó pàṣẹ sí yín kẹ́ wá lọ. now different team wo lẹjọ wà nísìnyí ṣé wọ́n ń díje ni
brother ń díje àbí dáàdi ẹ̀ ń díje àbí mọ́mí ẹ̀ ń díje àbí family yín kan ń díje. That is number one. Secondly, come out straight. Ṣolóṣèlú kan dìídì invite ẹ ó dìídì pè ọ́ wọ́n wá fún ẹ lówó pé Aládò mọ campaign fún mi bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó pay torí ṣe owó ló ń ṣe kò dẹ̀ sẹ́dá tí ó sọ pé kọ́ má ṣiṣẹ́ owó ẹ̀ but gbogbo yín sì ń jó mo kùnà mo ṣìnà náà ni ẹ̀ ń jó mo kùnà mo ṣìnà ẹ̀ tí mọ̀nà tẹ́ fẹ́ rìn gangan ẹ̀ tí mọ̀nà tẹ́ fẹ́ gbà gangan ẹ̀ tí mọ̀ bí tẹ́ ń lọ gangan ṣe lọ́dàbí ẹni pé tẹ́ ẹ̀ bá ti dárúkọ Oriyomi Hamzat wọn ni wo nǹkan tẹ́ ń ṣe bí èmi ṣe rí sí nìyẹn because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rí tí ò kan Oriyomi lẹ́ ń pè Oriyomi Hamzat lé lórí lẹ́ ń pè é sí lẹ́ ń dárúkọ ẹ̀ sí you just mention his name. Bẹ́ẹ̀ bá lẹ̀ bá ṣe mọ́ ẹyọ̀ ǹdẹ́ ẹ jẹ́ kó bá life ẹ lọ ó lè live life ẹ conveniently without any one of you conveniently. Kò gbàjẹ́ lọ́wọ́ yín rí kò gbàmú lọ́wọ́ yín rí kò tọrọ mọ́tò ògùn lọ́wọ́ yín rí kò gbà nǹkan kan lọ́wọ́ yín rí ẹ̀yin lè gbà lọ́wọ́ ẹ̀. Ìwà jabara mú orí jẹ ẹ̀yà ọmọ ọ̀sán ẹ̀yà ọmọ ọ̀bọ tí ò lórí tí ó ṣe èèyàn ju pé kọ́ fààyàn lásọ ya lọ tàbí kọ́ wà nílé ìkan náà. Yorùbá lórí tá a ṣe fájá ó gbé ẹ̀ yàtọ̀ sájá orí tá a ṣe fágbọ̀n ó jòdànù ẹ̀ yàtọ̀ ságbọ̀n orí tá a bá ṣe fálìmọ́ jèrè Ọlọ́run ọba ní ìsanilẹ́sàn ilé orí téèyàn bá ṣe fúnru yín kọ́ gbàgbé ẹ̀ pátápátá kọ́mọ́ tiẹ̀ rí tí ẹ̀sán ẹ̀. Wọ́n lórí tá a ṣe fádìẹ ò gbé bọ́dún bá dún àmọ́ kan mi tóró sí ni lẹ́nu àbí ń gba bí iléyá bá ń bọ̀ àbí bí àjíǹde bá ń bọ̀ pé ẹmú kan nú adìẹ ń ẹ pa àbí tí kérésì bá ń bọ̀ tẹ́ pé ẹmú méjì nú adìẹ ń ẹ pa yọ kan mi tóró sí ni lẹ́nu ọbọ̀ nìkan ni olóore bó pẹ́nu léjù bẹ́ẹ̀ lọ bí ò bá yọmọ ẹni lásọ yóò fà ní lásọ ya òun náà ẹ yàtọ̀ sọ́gbọ́ torí ẹ̀ ló jẹ́ kẹ́ ẹ máa fa Oriyomi Hamzat ya lọ́tún lọ́sì ìkan gbé ń bí ìkan gbé ń bí ẹ wá rò pé òun lè fi ń ṣẹlẹ́yà ara yín lè fi ń ṣẹlẹ́yà ọjọ́ ọ̀la yín lè fi ń ṣẹlẹ́yà social media tó kẹ́yẹlé pọ̀ mẹ́díẹ̀ náà ni o but still àwọn ọ̀jọ̀gbọ́n ní wo social media everybody ń bá yín keep ẹ̀ dọ́là kà tó bá fẹ́ campaign fún olóṣèlú that one is good tó bá fẹ́ defend the politician that one is good why tí ẹ̀ ń attack Oriyomi Hamzat just because kò fún yín lówó pé kẹ́ wá campaign fún then ẹ lọ sọ́dọ̀ ẹni tí ó fún yín lówó náà ẹ campaign fún wọn naturally then leave this man alone. go kẹ́ lọ score nínú tíìmù tiẹ̀ kò possible number one number two ni pé èmi mọ̀mọ́ lo picture yín mo dẹ̀ dárúkọ yín ni. Can you imagine? Number two ni wípé ẹ ní gbé bọ́ọ̀dà ní kẹfẹ́ lọ score nínú tíìmù ọmọ tó jọmọ fún yín yẹn sofa tó ti wà nínú other team kò ní mọ̀ wò yín kẹ́ mọ̀ lọ ó lè ṣe lẹ́kì. Now ẹgbọ́n nǹkan tó sọ ń bí báyìí ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò yàtọ̀ sí football team méjì bẹ́ẹ̀ bá gbàgbé nínú ilé tán bá ti fẹ́ràn bọ́ọ̀lù bàbá lè jẹ́ Arsenal fans kọ́mọ jẹ́ Chelsea fan nínú ilé kan tó play match èmi ní ìsìn Barcelona fan ni mí tí n bá lọ́mọ tó jẹ́ Chelsea tá a bá ní game a lè mọ̀ fẹ́ra wá ṣe ẹ̀yẹ́ nu ilé dáàdì mi àfẹ́ náà ìpa lónìí irọ́ ni ìhàn bí ọ̀dà já dórí fíìdì náà so a defend the team wa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ngbà tá a bá dẹ̀ délé a tún bára wa sọ̀rẹ́ padà kálukú ọ̀lọ̀ sùn the only way tẹ́mi bíi pẹ́ lè fi tako ẹ lè fi proof ara yín pé ok o another team ni Oriyomi Hamzat wà ẹ dẹ̀ lè ṣe ẹ lè fẹ́rẹ̀ kẹ́ wá gbé bọ́ọ̀lù látọ̀dọ̀ ẹ̀ kẹ́ wá lọ score lọ́dọ̀ yín fine the only thing tẹ́ lè ṣe òun náà ni pé kẹ́ má dìbò fún the only thing tẹ́ lè ṣe ni pé kẹ́ sọ fáwọn family yìí kán má dìbò fún the only thing tẹ́ lè ṣe ni pé kẹ́ sọ fáwọn èèyàn pé kán má dìbò fún ẹ ní láti mọ against ẹ tí ẹ tún lè sọ fáwọn èèyàn pé kán má dìbò fún gan ẹni tẹ́ fẹ́ promote lẹ́ máa promote gàbádáyà. ó lè fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀yìn lẹ́sẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ yẹn gan ni kán dànù. so ǹtẹ́yìn tán fi ní lọ́kàn wípé pátápátá láàfọ́jú kùnàkùnà là dẹ́ tójú àfọ̀fọ́ tán ìjà ní dálẹ̀ làwọn ò fi ṣe pé táwọn ò bá mú wọn wálẹ̀ àwọn ò ní sinmi ẹni tó lọ ń dẹ̀gbéga kò sẹ́ni tó lè mú wálẹ̀ like I said ọ̀jẹ̀ gómìnà o ọ̀jẹ̀ gómìnà o Akin ọmọ ni ọ́ nbọlẹ fòkè Ògùn sí nbọlẹ kó Bàràpá sí
ńbo lẹ fọ̀yọ́ sí, ńbo lẹ fi Ògbómọ̀ṣọ́ sí, ńbo lẹ fi àwọn ìlú tó kù nípínlẹ̀ Ọ̀yọ́ sí. tó bí nǹkan tẹ́ ẹ gbé dání yẹn bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá mọ̀. yálà Oríyọmí Hamzat ni o, Pẹ̀nkẹ̀lẹ̀ Mercy ni o, Teslim Fọlárìn, kí lorúkọ bàbá ẹ̀, Sarafadeen Ali, bàbá Adégòkè, anybody that is contesting for the governorship election of it, tó bá sà ti ń campaign fún ọ́fíìsì governor, dandan ni kẹ́ máa retí bullying, dandan ni kẹ́ máa retí èpè, dandan ni kí wọ́n máa parọ́ ohun tí ẹ̀ ṣe tó jọmọ́ yín, dandan ni kí wọ́n pa mọ́ yín. Oríyọmí Hamzat gang. ó ṣe dandan kí wọ́n parọ́ nǹkan téèyàn ò ṣe mọ́ yàn. Yorùbá ní ṣe làwẹ̀ tá a jàre ọyẹ́, wọ́n parọ́ téèyàn kò ṣe mọ́, ní téèyàn bá ṣe là á sọ, kì í ṣe ní tí ò tí ì ṣe tàbí ní tí ò ṣe rí ilẹ̀ máa dédé parọ́ ẹ̀ mọ́ tẹ́ máa sọ pé dandan ni. Dandan kọ́ ni kéèyàn ó ṣépè fún yàn. Mi tí ì ṣépè fún olóṣèlú kankan nínú ọdún ìbáyìí nísìnyí, bó ti wù káwọn èèyàn sọ pé ayé Tinubu yìí gangan ní tí mo tún máa padà sọ náà ni pé bọ́n gbé Tinubu padà dé òun náà ni màá tó tẹ̀lé, because mo wo sàwáwù àwọn tí wọ́n jọ ń gbé wọn kalẹ̀, mo rí pò náà lọ bẹ́tà láàrin wọn. Ó lè mọ́ dànmọ́rán 100%, but sí òun náà lọ sẹ́pẹ́rẹ́, ó lè mọ́ sanmọ́ná òun lọ sẹ́pẹ́rẹ́ láàrin wọn. So loyalty nìyẹn, kì í dẹ̀ tó ń ṣe loyalty torí wọn jẹ́ lábẹ́ Tinubu, ṣùgbọ́n mo wo sàkún àkọ́kọ́ ọmọ Yorùbá ni eléyìí àkọ́kọ́. Bóyá tó ọmọ Yorùbá ò bá díje o, bóyá mo lè ní another preference, ṣùgbọ́n bọ́ ọmọ Yorùbá ń díje tó dẹ̀ jẹ́ pé mo wo ẹ̀yìn, mi ò tí ì rí ìjọba kan tó ṣe dáa tá a ṣàdúrà fún rí nígbà tó parí ìjọba, kò tí ì sí. Kò ì sẹ́ni tó ṣe president Nàìjíríà tó wá bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ tá bẹ̀rẹ̀ sí rábàbà, ẹ dákun ẹ má lọ ìgbà yín tù wá lára, àsìkò yín bá wa lára mu, ẹ má lọ, ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ má kúrò lórí àpèrè mọ́, ṣe lọ́dà bẹ́ẹ̀ pé kẹ́ ẹ má kúrò lé ìjọba mọ́, kẹ́ ẹ má kúrò lásán rọ̀kì mọ́, bàbá ńlá rọ ni ìpè la fi ń sìn wọ́n jáde. Ńgbà Buhari ńgbà Jonathan bẹ́ẹ̀ pé eléyìí ti tutù jù ńlọ́jẹ́ káwọn Boko Haram ó ṣe gbá kan ṣàwo, ẹ bá wa lé lọ, ṣé bàbá ṣé Buhari ṣé bàbá Buhari mọ̀ tó ń dé èpè lámọ̀ tó ń kiri mọ́, mọ́là tí ń sí mọ́là mẹ́tì, mọ́là tí ń dín ẹyin ní Johnson, wọ́n ní ṣé bàbá ó ní ṣé wàhálà, ńgbà tọ́wọ́ ebi bá tí nǹkan dojúrú tí gbogbo nǹkan wọ́n ní ṣé bàbá ó ní ṣé wàhálà, ṣé bàbá kò ṣé wàhálà, mo ní mọ́là náà ń bọ́ mọ ìyá rẹ ní ọlọ́mọ ìyá kínní, ó ní ṣé mi ìyá rí bí nǹkan ṣe rí ni. So Buhari atúngbàdúrà pé kọ́lọ́ ẹlòmíín gbàdúrà kó kú sórí àlééfà gan níbi tọ́mọ Nàìjíríà wà dé tá a desperate sí. Kò sí ìjọba náà láyé tó ti tẹ́ wa lọ́rùn rí, tó ti ṣe nǹkan tó tẹ́ wa lọ́rùn rí. Ìjọba méjì la lè sọ bẹ́ẹ̀ pé bí ó dàbí ẹni pa fẹ́ rírí, that was Muritala Muhammed. Ńgbà tán dẹ̀ sọ gbogbo ohun tó tún rọ̀ mọ́ náà èpè náà látún fi sìn. Àrí onóòdè lójú oṣù mẹ́fà lọ lórí àlééfà tó fi tán fi pàdánù. Ẹnì kejì ní Yar'Adua tó bepo ní iye kan tó dẹ̀ já wálé padà. That is number one. And secondly, ó ló make declaration pé election tó gbé òun wọlé kò wà transparent, kò dẹ̀ wà free and fair. Lo and behold, kò pẹ́ o lórí àlééfà o, òun náà parí tẹ́nà kan tó yìí lọ. Láti ìgbà náà látún ti wọ̀rọ̀ ẹ̀bí ẹkún àkọ́kọ́ jẹ́. So kí lèèyàn wà parẹ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú sí? Because gbogbo àwọn ten campaign fún nìsín wọ́n lè padà mọ́ wọlé at the end of the day o. Lo and behold, níbi tí ẹ̀rù Ọlọ́run ti bà mí. Bí orin àwọn Christian, ẹ̀rù Ọlọ́run bà mí. Mo láyà Ọlọ́run fò mí o. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dí lọ́wọ́. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ikú ò ní pa àwọn tó kù tó díje, àìsàn ò ní ṣe wọ́n, ṣùgbọ́n nǹkan kan ó sì ṣẹlẹ̀.
Oriyomi Hamzat ọ̀dẹ̀ wọlé lójú yín bá bó àwọn èèyàn mọ̀mọ́ surprise èèyàn wọn á láti dán gbogbo àwọn alágbára wò wọn lówó wọn ní kinní kan àti dán wọn wò ẹja try ọmọ kékeré yìí ń gbọ́lẹ̀ máa wò náà ẹ wà padà ẹ tún lọ bẹ̀bẹ̀ ẹ tún mú mọ́mí yín lẹ́yìn lọ ẹ tún lọ bẹ̀bẹ̀ bí ọmọdé ní í ṣe wọ́n wọ́n dẹ̀ mórí Oriyomi bẹ̀ Aláàjì Òkìkí ọmọ Amusa ọmọ bọ́n ṣe pàṣẹ èdè ẹ̀ òun náà ọmọ rẹ́rìn ni yọ ọmọ rẹ́rìn ni bọ́n ṣe ń dọ̀bálẹ̀ ni ọmọ gbé wọn dìde kò ní mọ̀ pé ná ọmọ rárá lòun tó ń kó mọ́ra ó fọ́ máa parò sábẹ́ ó ń gbé kà òun pè wọ́n léèyàn kọ̀ mọ̀ pé igi lásán ni wọ́n pàpà ńlá gi ni wọ́n. Get yourself prepared. Ignore cyberbullying. Ignore the cause. Learn from Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìtẹ̀yìn ṣì tí wọ́n ń ṣe fẹ́yìn kò tí ì tó dá kankan ṣe fún Tinubu. Ẹni tí ó ṣe gọ́fúnà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbẹ̀gbẹ́ mọ́ra. Ṣé n tẹ́ ń sọ fún wa, ṣé n tẹ́ ń preach fún wa ní pé tí agbára bá kulẹ̀ dọ́wọ́ yín, you be the governor that be oppressing the poor. N tẹ́ ń sọ ní pé ẹ mọ̀ gbá àwọn èèyàn lọ́lé ẹjọ́. Wọ́n á bù yín. Irọ́ tó jọ ọmọ yín wọ́n á pa mọ́ yín. Wọ́n á ṣoríṣiríṣi fún yín. I'm just saying this torí òótọ́ ọ̀rọ̀ tí ará àtàlẹ́bà yín sọ àwọn ọmọ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ yín ò ní sọ torí wọn ní fẹ́ jẹ́ lé àwọn dànù. Oriyomi gan get yourself prepared torí pé tó bá dìgbà election gangan gbogbo yín tí wọ́n ti ń ṣe fún yín nìsín kò ní jó jọjú ni torí wọ́n kulẹ̀ bú yín àwọn tí ó gbé yín sẹ́pẹ̀ tó jẹ́ a lot of people tí wọ́n sí ní Nàìjíríà àti tó wà Nàìjíríà ó pọ̀. Oriyomi mélòó lẹ fẹ́ dá lóhùn when you keep replying people wọ́n máa jẹ́ kẹ́ ẹ lose focus. Ibi tó bá dẹ̀ yẹ kẹ́ ẹ ti try kẹ́ ẹ rinlẹ̀ gbogbo tó bá yẹ kẹ́ ẹ ti try kẹ́ ẹ rinlẹ̀ kan sọ pé Oriyomi gbìyànjú you will be busy replying people online. ẹja gbọ́ ti ọ̀rẹ́ rẹ̀. láti bí ìgbà pípẹ́ sẹ́yìn mo notice pé tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó tako aspiration Radionic ṣe ni àwọn èèyàn máa bú mi wọ́n lérò pé bóyá mo ní personal hatred against Radionic ni ṣùgbọ́n wọn ò mọ̀ wípé títa wọn gangan ni mò ń ṣe tí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń ṣe màá dẹ̀ fún yín ní reason. lọ́nà wo. ǹjẹ́ ẹ mọ̀ wípé Radionic is an apologist. N tí wọ́n ń pè ní apologist lédè Gẹ̀ẹ́sì ni ẹni tó wà sympathetic to a particular cause. Ẹni tó jẹ́ wípé kìí sùn gangan ní ṣe aburú yẹn o ṣùgbọ́n ó wà sympathetic sí àwọn aláburú yẹn débi wípé àwọn tí ń ṣe aburú yẹn tí àwọn èèyàn bá ń kẹ́rù bọ̀ wọ́n tàbí pé bóyá ọwọ́ pálábá wọn ségi tí àwọn èèyàn wá mú wọn inú rẹ̀ ò ní dùn wípé ọwọ́ bá wọn. Fẹ́ mọ̀ pé àwọn Yorùbá pé agbépolájà ò jalè bí ẹni tó gbà á lè lọ́wọ́ ìgbé pamọ́ èyí tí mo wí òye yín Radionic is actually not doing bad but ó wà sympathetic apologist àwọn tí ó ń ṣe aburú ni. Màá sì rán ilé tí nǹkan kan lónìí tí ẹ bá rántí ìgbà kan tí bàbá kan ti ń pè ní Bùnmi tí ó wá sí ilẹ̀ Ìbàdàn láti apá Òkè Ọya. tàrí ń bá wí gómìnà sọ́npa rẹ̀ tó wá sí Ìbàdàn wọ́n lórí Oriyomi Hamzat lọ kí lóòótọ́ ni wọ́n jọ ya fọ́tò mo rí àwọn dádì mi kan bí àbí àwọn mọ́mì mi kan bí tán sọ wípé religious bigot ni ṣé ẹ gbàgbé o pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ká wa lára ju nǹkan lọ ju ara wa lọ o pé bá fẹ́ pè mí nísìnyí ẹ fẹ́ pè mí ní ethnic bigot Kennedy Yorùbá first always kò sí nǹkan kò sí kẹ́ ẹ pa mí pẹlẹbẹ kẹ́ ẹ nà mí rogodo anything láyé Yorùbá first Yorùbá làkọ́kọ́ so oríṣiríṣi àwọn èèyàn náà máa ń pè mí náà bẹ́ẹ̀ so ìfẹ́ àníjù sọ́gẹ̀dẹ̀ ìmọ̀ ń mú ẹ̀tà ṣeré nítòsí ọ̀sọ́ so as far as I'm concerned mi rò pé Oriyomi Hamzat against ẹ̀sìn mi rí ó tẹ̀lé ẹ̀sìn tó gbàgbọ́ ó nígbàgbọ́ nínú ẹ̀ ó dẹ̀ faramọ́ ó dẹ̀ ń preach ẹ̀ normally kò fi gbogbo ara wọ́pọ̀ nínú ẹlẹ́sìn mi tó fẹ́ràn ẹlẹ́sìn mi
but nevertheless ìyẹn ò derive Oriyomi Hamzat láti jẹ gọ́vnọ̀. eléyìí tí òpònú yìí wá ń sọ nísìnyí bójú akátá bá léwó pọ̀tọ́ kì í sẹ́nu adìẹ lọ́yẹ ká ti gbọ́ ìfàtọ̀ ká ní apologist ní Oriyomi Hamzat bó ṣe sọ ẹnu tí ẹ̀kọ́ lọ́yẹ ká ti gbọ́. ọtọ́ sẹ́lòmí lẹ́nu ọtọ́ sára àtà lẹ́nu kò tọ́ sóun lẹ́nu. n tó ń bí mi nú lórí ọ̀rọ̀ wọn ni pé bí wọ́n ṣe sún Oriyomi Hamzat tó Oriyomi Hamzat ṣe kó wọn mọ́ra tó Oriyomi ṣe ràn wọ́n lọ́wọ́ tó bó ṣe já ọ̀rọ̀ wọn kúnra tó bó ṣe kà wọ́n kún tó kò mọ̀ pé maturity wọn ò gbé. Yorùbá ní ọ̀rẹ́ mi ò ní jọba olúwa rẹ̀ náà ò ní jọ̀rẹ́ ọba. There should be a payback time. ẹ má ṣoore fún ọ Yorùbá sọ lọ́wọ́ bọ̀ wọ́n ní àárọ̀ lóore.